Eré ìlágbára o, àkọ́kọ́ ọdún ẹ̀ tó ṣe àdùn tó báyìí. Wọ́n ti lọ àbí? Ẹ má sá à, àwọn ẹgbẹ́ olóyìn, they cannot harm you, they can only kiss you. Ladies Club, ẹ̀yin ẹgbẹ́ ẹlẹ́gẹ́gẹ́mẹ̀ntì, ẹlẹ́kùn ọmọ yìí náà. Wow, àwọn ẹlẹ́gẹ́gẹ́mẹ̀ntì wo, àwọn ọlọ́dẹ fẹ́ lójú, kó àbá fẹ́ kí ìnáwó rẹ̀ ọ̀dọ̀. Ẹ máa wo àṣà àti ṣe Yorùbá. Àti ilé ìké lọ.